fọwọ́ lẹ́rán. Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa kú yé wọn? Tómi lọ ṣàgùn sí, tómi lọ ṣàgbélò sí, tómi pé lápèpá o. Ẹ wo ènìyàn, ẹ ò ráyè lóde náà. Ẹ kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti tún máa gbọ́ mi, láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojúmọ́ ìgbéga, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ ìtẹ̀síwájú, ojúmọ́ ìrọ̀rùn náà ni yóò mọ̀ délé gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ káalẹ́, ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan. Ènìyàn yẹ ṣá ọwọ́ rẹ̀ wò ènìyàn. Ẹni a mọ̀ lójúmọmọ a kì í tún máa taná wò ó lóru mọ́. Ilẹ̀ tí ò tójú ẹni sú òkun rẹ̀ nìkan ní ṣòro rìn. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. Ajáwó àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ẹ má bínú wípé mo tún padà wá lẹ́ẹ̀kan sí i lórí ọ̀rọ̀ Jabele, òsè Jabele àti ọ̀rọ̀ ìlú gangan. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n níbi tí ọ̀gbọ́yìn kí inú kì í bà ẹ́ jẹ́. Wá láti wá dá ọ̀rọ̀ padà lẹ́yìn nǹkan tí mo ti sọ lálẹ́ àná, ṣùgbọ́n mo wá láti wá ṣe clarification ni àti pé kí n dẹ̀ correct impression kan kékeré náà ni. Ìdẹ́nu wípé mùsùlùmí ń gbà àwẹ̀ ó lóun ọ̀dá tọ́mì, ta ló fẹ́ ṣẹ̀rí ọ̀nà fún bọ̀ọ̀bá lọ́lọ́run rínú jẹ́ káráyé náà ó ròde òde ibẹ̀ ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí. Àṣègbè má ṣègbè mọ́. Mo gbọ́ nǹkan kan tí woman kan gbé jáde lórí ètò rẹ̀ tí ìmọ̀ ni wọ́n pe channel ọ̀hún, so àwọn ni wọ́n interview Jabele. Ó dẹ̀ sọ àwọn nǹkan kan ńbẹ̀ ńbẹ̀ náà ló ti sọ̀rọ̀ wípé kì í sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ńlọ fa fàákájà láàrin èmi àti òun pé ọ̀rọ̀ owó kan ti dìjálẹ̀ láàrin wa. Ǹjẹ́ owó wo? Ó ní owó ìlú Ìgàngàn. Ọ̀nà wo ni mo fi involve nínú owó ìlú Ìgàngàn? Tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìgàngàn wáyé ńjọ́ ní tí àwọn Fúlàní agbénisúnmọ́ni agbénikọluni tí wọ́n kọlù ìlú Ìgàngàn, tí wọ́n pa pípa, tí wọ́n jó jíjó, tí wọ́n dẹ̀ ba dúkìá olówó iyebíye jẹ́. Nínú ẹ̀ náà ni pálàsì Asígàngàn ti Gàngán wà. Nígbà náà tí èmi Àkàndá fi sọ jáde wípé kí àwọn èèyàn ó dìde ìrànlọ́wọ́ sí àwọn ará ìlú Ìgàngàn. Tẹ́ ẹ bá rántí, tẹ́ ẹ bá gbàgbé èmi á rán yín létí. And again àwọn ọmọ Ìgàngàn ń gbọ́ wa báyìí and Ìgàngàn development advocate wọ́n máa láǹfààní láti máa gbọ́ mi tàbí kán máa wò mí báyìí bí wọn ò gbọ́ nìsín wọ́n padà gbọ́ létà. Àṣebàjẹ́ ẹyẹ sòtítọ́ o, ẹni dalẹ̀ abalẹ̀ lọ́wọ́ ẹwẹ́ nìyẹn. Ọ̀gbẹ́ni Jabele sọ̀rọ̀ ó ní nígbà náà pé oríṣiríṣi account number la fi síta pé káwọn èèyàn máa dáwó sí and again wípé ìdí nìyẹn tó ń fi bẹ̀rẹ̀ wípé kí wọ́n wá ṣàlàyé àkáǹtì ọ̀hún fóun. Mo fẹ́ kẹ́ di point yẹn mú lórí nǹkan tí mo kọ́kọ́ sọ sẹ́yìn níjọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ pé ìdí nìyẹn tó ń fi bẹ̀rẹ̀ wípé kí wọ́n wá ṣàlàyé owó tó wà nínú àkáǹtì ọ̀hún fóun. Ẹ wo ènìyàn, ẹ ò ráyè lóde náà. Ó ti wé làwé ẹnìkan yìí pé ó ti ló wé mọ́gbọ́n ẹnìkan kì í gbẹnu ọlọ́kùnrin mọ́gùn. Àbí tí mo ń sọ òye. Ẹnu oníkàn báyìí la ti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà la ti gbọ́ mọ́tá. Mò ń bẹ̀yìn èèyàn mi, ẹ̀yin ìyá àti bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin àyànfẹ́ mi. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ láti gbọ́ gbólóhùn kékeré yẹn. Fídíò ni ṣùgbọ́n ọ́díò ẹ̀ ni màá láǹfààní àti play jáde torí ibi tí mo ti ń ṣètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ sí ni wípé gbogbo ẹni tó bá wà nípò gíga láyé tàbí gbogbo ẹni tó bá fẹ́ dé èèyàn láyé tó fẹ́ dé ibi gíga tó dẹ̀ fẹ́ pẹ́ ní ibi gíga ihun tó nílò náà ni wípé kí o ṣọ́ra nínú gbogbo nǹkan tí ó bá ń ṣe ó ṣọ́ra nínú gbogbo nǹkan tó bá ń ṣe. Ní orí péjì yìí nígbà tí àwa ń tẹnumọ́ kinní kan wípé nígbà tí a ṣèwádìí ihun tí Ifá sọ òun náà ni wípé ọ̀rẹ́ kò rí kò sùn
tímọ́tímọ́ ọ̀rẹ́ tí wọ́n jọ ń dáṣọ kan náà tí wọ́n jọ ń wọṣọ kan náà ni ó padà dalẹ̀ Ìgbòho kó tiẹ̀ tó di pé ó dológun DSS rárá láti sọ lórí péjì yìí gbogbo ẹni tó bá ń tẹ̀lé wa ẹ mọ̀ pé a sọ bẹ́ẹ̀ yín tí Ifá sọ nìyẹn pẹ̀lú Ifá tó jáde lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti Ìgbòho fúnra rẹ̀ yín tí Ifá sọ nìyẹn pé ọ̀rẹ́ tó súnmọ́ Ìgbòho tímọ́tímọ́ ọ̀rẹ́ aláṣìírí ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n jọ mọ inú ara wọn dáadáa tó ṣe pé bí mi ò rí lágbájá mi ò sùn ọ̀rẹ́ tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò tó ṣe pé ìrìn àjò wọn ti jọ pẹ́ kì í ṣe ọ̀rẹ́ ọdún mẹ́wàá kì í ṣe ọ̀rẹ́ ọdún méjìlá ni Ifá sọ Ifá pé ọ̀rẹ́ tí wọ́n ti jọ wà tímọ́ kódà tó jẹ́ pé wọ́n jọ ń dáṣọ kan náà ni wọ́n jọ ń wẹ̀wù kan náà ni bí eléyìí bá ṣe nǹkan tó bá ti yá eléyìí náà tún ṣe tiẹ̀ ṣùgbọ́n lórí wípé ta lọ dàlẹ̀ gangan ta ni Júdásì tó fi Ìgbòho hàn ó ń lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ta ni Júdásì tó fi Ìgbòho hàn ńgbà tí ó dé àárín kan gbogbo àwọn alligators àwọn tó ti ń ronú lọ pé ó lè jẹ́ ìyàwó ẹ̀ báwọn èèyàn ṣe ń ronú gbà mí ó fi ẹ̀mí o how can anybody even reason that his wife could actually be straight in that is a. àwa ò wá láti pọ̀n sí ẹ̀yìn ẹnikẹ́ni jáde nǹkan tí Ifá sọ náà ni wípé ọ̀rẹ́ ní ó dalẹ̀ Sunday Ìgbòho and ọ̀rẹ́ tá à ń sọ yìí kì í ṣe ọ̀rẹ́ tá à ń sọ yìí kì í ṣe pé wọ́n jọ súnmọ́ra wọn pẹ́kípẹ́kí ṣùgbọ́n láàárín kan ní nǹkan kan dé bẹ́ẹ̀ ni nítorí ìlara ẹnìkejì àti wípé ẹni tá a kọ́kọ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ní Sunday fúnra ara ẹ̀ according to that Ifá lèmi ń tú fún wa o lèmi ń kì fún wa o according to that odù tó jáde in tó sọ ń bẹ̀ ni wípé Sunday fúnra ara ẹ̀ o Sunday Ìgbòho àtẹni ìbọ́ṣẹjọ súnmọ́ra wọn tó wọ́n ti jọ ṣe nǹkan kan fúnra ara wọn tó wá ṣe pé àsìkò tí ọ̀rẹ́ ọ̀hún náà wá dúró rèé tó náà wá wò pé jẹ́kèmí náà wá gbẹ̀san lára Sunday Ìgbòho. in tí Awíkonko àkàndá ọ̀rọ̀ àbí àkàndá ọ̀rọ̀ Awíkonko àbí tí nígbà tí wọ́n ní ọ̀rọ̀ ìgangan ṣẹlẹ̀ o wípé nígbà tí wọ́n nílò owó àbí wọ́n ṣàlàyé gan débi wípé kì í ṣe pé ìlú ló sọ wípé àwọn nílò owó àwọn ṣàkàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ lórí social media without talking to the people themselves àwọn gbọ́ tí Awíkonko bẹ̀rẹ̀ sí ní sọ wípé fún àwọn tí wọ́n jólé wọn ní gàngán fún àwọn tí wọ́n ṣe kinní kan ní gàngán wọ́n nílò owó wọ́n làwọn kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìyẹn ni wípé ok gẹ́gẹ́ bí ẹni tó ti jẹ́ alága kánsù lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta làwọn wá rò wípé àwọn lẹ́tọ̀ọ́ láti wádìí kinní níwọ̀n ìgbà tó jẹ́ pé owó ìlú ni níwọ̀n ìgbà tó jẹ́ wípé ìlú tí wọ́n jẹ ìjọba ìbílẹ̀ lé lórí òun náà ni wọ́n fẹ́ lo owó tí mọ̀ ń pa ẹ̀ tí gbogbo àná bá sì wò ó wọn ò ṣe nǹkan tó burú o wọn ò ṣe nǹkan tó burú o Jabele àbí kí ni wọ́n ń pè wọ́n kò fún wa ní £1 nítorí gbà tí àwọn ọ̀dẹ̀ kò bá sọ nìsín wọ́n á lè ti gbówó fún wa ní gbogbo igba arúnmọlẹ̀ ń gbọ́ sísì tó yọ àwa ò gbà lọ́wọ́ Jabele o àwọn ò tiẹ̀ kì í ṣe blogger tí wọ́n ń gbówó fún kì í ṣe blogger tí kì í ṣe ẹni tí ó ń sọ̀rọ̀ tí wọ́n ń fi owó dí lẹ́nu nígbà tágùtàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ ọ̀bọ òun lọ̀bọ ń jẹ ṣùgbọ́n nígbà tí a bá wòye ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ kan ń lọ báyìí tí ó dẹ̀ yẹ kí òótọ́ ọ̀rọ̀ kó jáde ńbẹ̀ ó di dandan á sọ tẹ́ ẹ bá sọ wípé bóyá Sunday Ìgbòho àti Túnjí Francis yìí tó bá ṣe wípé tẹ́ ẹ bá sọ wípé bóyá nǹkan kan jọ wà láàrin wọn kò kan àwa o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n pariwo káàkiri tí wọ́n accuse ara wọn ẹnìkan ló lè ẹnìkan la jínigbé ẹnìkan nígbà ẹnìkan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tá jínigbé yẹn ṣe mọ̀ páwà ti sọ lórí péèjì wa yìí wípé ẹ̀kọ́ ń pariwo Fúlàní ni ìran Yorùbá ló pọ̀ ńbẹ̀ ẹ̀já fìyàn lẹ̀ ṣùgbọ́n lórí ti Jabele yìí nǹkan tí
wọ́n ṣe lálàyé ni wípé ọ̀rọ̀ Sunday Ìgbòho kọ́ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o bíi wípé kákan wá wò pé mo tiẹ̀ ti lóró ẹ̀nu tẹ́lẹ̀ ó ti ṣẹ̀mí tẹ́lẹ̀ ẹ wá jẹ́ ń gba bíba tiẹ̀ jẹ́ ṣé ẹ mọ̀ ipò òṣèlú ti ń wọ̀ ọ́. tẹ́ ẹ bá wò nínú ọ̀rọ̀ tá a ti sọ ọkùnrin yìí sọ mọ́nú ọ̀rọ̀ wípé níbi tó le dé gbogbo àwọn ọmọ òun ló ti lọ kó kúrò nílé ìwé báyìí ó lóun rán ọmọ lọ ìlú òyìnbó òun ò lówó àti rán ọmọ lọ sí ìlú òyìnbó lọ kàwé ṣùgbọ́n ní Nàìjíríà yìí òun láwọn ọmọ nílé ìwé gíga káàkiri ṣé lòun láti lọ withdraw wọn wálé ná kọ́ má bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ léṣe fóun. àti wípé lọ́wọ́lọ́wọ́ báyìí gan nǹkan tí àkọ́dá ọ̀rọ̀ Awíkonko ń sọ káàkiri nípa òun yìí ó ti bẹ̀rẹ̀ sí ní affect wọn àti bí wọ́n ṣe ń gbé òun káàkiri gẹ́gẹ́ bí ọ̀bàyéjẹ́ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ kọ́ ló mú ìjáde o ọ̀rọ̀ owó ní ti ń bẹ́ńlẹ̀ láàrin wọn ṣẹ́ẹ̀dẹ̀mọ̀ páwọ̀ á mọ̀ tẹnumọ́ kínní ọ̀hún pé Yorùbá nation àti owó pẹ̀lú GoFundMe ó ní agbára. bẹ́ẹ̀ni. arákùnrin ṣàlàyé wípé nígbà tó di ọ̀rọ̀ owó yẹn tó ṣe pé àkọ́dá ọ̀rọ̀ Awíkonko ni wọ́n gbé account number jáde wọ́n ní account number 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé jáde láti fi gba owó yìí ó nígbà tó yá àwọn kan nínú ìlú wa ń bi òun pé àkáǹtì wo gan-an ló jẹ́ tìlú àkáǹtì wo gan-an ni wọ́n fi ń gbowó yìí kí ló dé tó jẹ́ àkáǹtì 3 nígbà tó ṣe pé ìlú kan péré ni wọ́n fẹ́ gbowó yìí fún pé láàárín àwọn àkáǹtì ọ̀hún àwọn ṣáà mọ̀ pé wọ́n ṣà ń gbowó ṣá ẹ bá ń tẹ̀síwájú ní ohun yẹn mo máa kọ́ mi láti lè máa jẹ́ kó yé wa díẹ̀díẹ̀ síwájú sí i. nítorí kéèyàn ó tó bọ́ síta lórí social media. Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká ti bẹ̀ yẹn mú un wọ́n fẹ́ gba owó fún ìlú kan ìyẹn àwọn alligator bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àkàndá ọ̀rọ̀ Awíkonko wọ́n ní gbogbo àwọn tí ó wà affected ní ìlú Ìgàngán ṣé wọ́n fẹ́ sọ fún mi pé ìlú Ìgàngán ò ní àkáǹtì tí wọ́n lè lò ni ló fi jẹ́ wípé wọ́n kàn mú àkáǹtì kan from nowhere. We want you to understand some things here. This is what we are saying about the so-called alligators. They are so concerned about money because if not for their pocket, if not that they are fighting for their own mouth, kí ló dé tó jẹ́ pé wọn ò lè lo àkáǹtì tó yẹ kán lò kí ló dé tí wọn ò lè lo àkáǹtì ìlú yẹn ṣé bí gbogbo owó tó bá wọlé síbẹ̀ ṣebí ìlú ni wọ́n fẹ́ lò fún ṣebí kí wọ́n ti mọ báwo ló ṣe ń ṣẹlẹ̀ ni ok kí wọ́n lè lówó yẹn síbi tó yẹ kó lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tí ó ń ṣẹlẹ̀ ó pọ̀ gan bó bá yá nìsín àwọn kan sọ pé ẹ má dárúkọ Yorùbá nation báwo la ṣe ní dárúkọ Yorùbá nation tá a bá perí ajá ó di dandan ká perí ìkòkò tá a fi ṣe o. because mo ń wo àwọn èèyàn kan tí wọ́n ní ká gbàgbé lórí ọ̀rọ̀ yìí ká má sọ nǹkan kan pa rẹ̀ mọ́ ká sọ nǹkan míì. ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wọn pé ta ni wọ́n fẹ́rù kàn tí ò ní bọmọ jẹ́ ta ni wọ́n fẹ̀sùn olè kàn tí ò ní gbarata. máa kí ó sì mí nípa account number nípa owó ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ lórí ẹni ká mẹ́nu kó ń bẹ̀ sí bí wọ́n ti ṣe nù. pápá ni mi ò ní gbà kókó yín tẹ́ bá rántí nígbà tí ìṣẹ̀lẹ̀ sí Gàngàn ohun tá a sọ lórí ẹ̀rọ ayélujára ni wípé tó kí àwọn èèyàn ó dìde ràn lọ́wọ́ sí Gàngàn kí wọ́n má dáadáa wọn kí wọ́n má jẹ́ kó jẹ́ àwọn nìkan káwọn èèyàn wọ̀nyí ọmọ wò ó níwò pé
ẹnìkan kan ò sọ́pọ́ọ̀tì àwọn. Gómìnà Ṣèyí Mákindé lọ síbẹ̀ ó ṣèlérí wọ́n káwọn èèyàn kan lọ sí hospital àwọn tán gé lápá àwọn tí wọ́n ṣe léṣe láti lọ tọ́jú wọn. ókè tẹ́ ẹ bá rántí dáadáa program yẹn sì wà lórí Facebook àti YouTube mi ẹ láǹfààní láti lọ ṣáàṣì fún dáadáa ẹ máa rí wípé account number tí ń bẹ ń bẹ Ìgangan Development Advocate ni Ìgangan Development Advocate tẹ́ bá rí account number míì níbẹ̀ ẹ mú jáde tẹ́ bá wá pé àwọn Ìgangan Development Advocate tí wọ́n bá sọ wípé mi àkàndá lu account number míì ẹ mú jáde fún mi account number tí ń bẹ ń bẹ ni Ìgangan Development Advocate Wema Bank 0250156565 0250146565. Now my question is níbo làwọn àkáǹtì tí wọ́n tún sọ pé ó tún kú wà ta ló gbé jáde ẹnu mi ni mo fi sọ ni kí wọ́n lọ play ibi tí mo ti sọ mo kọ sórí program mi ni kí wọ́n lọ search ibi tí mo ti kọ kí wọ́n screenshot ẹ̀ kí wọ́n send ẹ̀ sí gbogbo ayé. Yorùbá ní tá a bá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù kọ́ máa lérò wípé gbogbo gúgúrú lẹ ti fi panu. Kì í ṣe pé bóyá mo dédé solicit fún Ìgangan because woman yẹn sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé wọ́n ní mi ò inform ẹnìkankan mi ìbéèrè ẹnìkankan mi ìbéèrè lọ́wọ́ ẹnìkankan ní Gangan kí n tó máa solicit fún wọn. Tẹ́ bá rántí dáadáa owó nìkan kọ́ ni mo solicit fún Gangan nígbà náà. Ohun tí mo sọ ni pé àwọn tí wọ́n jólé wọn tá a bá rà àwọn tó ní blọ́ọ̀kù àwọn tó ní sìmẹ́ǹtì àwọn tó ní irin àwọn tó lè fira wọn kalẹ̀ gẹ́gẹ́ bíi lébìrà láti ṣiṣẹ́ ń bẹ̀ bóyá bricklayer ni bóyá carpenter ni bóyá welder ni tí wọ́n lè gbìyànjú láti ran àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ ìyẹn tí mo ní ká dìde ràn lọ́wọ́ nìyẹn. Dọ̀sí mi wípé tí wọ́n bá ti ń kó gíráfù bọ̀ wọ́n ń kó yanrìn bọ̀ àbá ń kó òkúta bọ̀ ilé mi ni wọ́n ń kó bọ̀ àbí wọ́n ń kó orin bọ̀ ilé mi ni wọ́n ń kó bọ̀. Now wọ́n ní ó ti lọ́wọ́ òṣèlú nú well ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wọn bóyá alága ìjọba ìbílẹ̀ mo fẹ́ wá jẹ́ ń Gangan àbá rẹ̀ nìkan ní Gangan tí ń dupò gómìnà àbí àsìkò òdìbò láwàyé that is number one. Now clarification tẹ́mi Àkàndá wá make òní lórí ọ̀rọ̀ account number tí wọ́n sọ wọ́n fi méjì síta wọ́n fi mẹ́ta síta kí wọ́n gbìyànjú láti mú méjì tàbí mẹ́ta tá a fi síta ọ̀hún síta. Now Ìgangan Development Advocate wọ́n wà láyé wọ́n wà láàyè owó ọ̀hún tọrọ ni kọ́bọ̀ ni ó wà lọ́wọ́ wọn and ìgbà tí wọ́n fẹ́ distribute ẹ̀ fáwọn èèyàn wọ́n pè mí mi ò láǹfààní láti lọ wọ́n stream ẹ̀ live tẹ́ bá láǹfààní àti wò ó ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ ń pa ẹ̀. Now báwo ló ṣe wá di ti Àkàndọ̀rọ̀ Awíkonko woman yẹn mi rò pé mo ní nǹkan púpọ̀ tí mo fẹ́ sọ nípa tiẹ̀ because ó ní onífá lòun kò sí nǹkan tí mo fẹ́ sọ nípa onífá ìdí ni wípé ẹrú kan ní mo ní gbogbo ẹrú èèyàn kan ní gé lọ́wọ́ ńlé kí wọ́n tó sọ gbogbo ilé ìdílé agéka. Mo ti máa ń wo woman yìí díẹ̀díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó bá sọ̀rọ̀ against àwọn agitators well ó pè wá ní alligators ó ní àkíyèsí agitators gbogbo ọkọ̀ tó bá ti pè wá náà la faramọ́ ṣùgbọ́n tó hàn tó dájú òun náà ni wípé èròǹgbà wa ò lè papọ̀ ìrònú wa ò lè bára mu ntí kálukú wa ń fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ làwa ń fẹ́ Yorùbá nation kálukú lè decide nǹkan tó fẹ́ ìyẹn ti túmọ̀ sí pé ìyá onífá kò tẹ̀lé wa ìyá onífá àwọn ò ní gbàgbọ́ nínú Yorùbá nation all well and good ntí kálukú bá fẹ́ náà ni máa ń tọrọ but tí wọ́n bá ń dífá àwọn sọ wípé odùfá kan ti jáde wípé ọ̀rẹ́ mi nú ni yóò dalẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀rẹ́ tí wọ́n jọ ń dáṣọ ọ̀rẹ́ dábẹ̀ ìyàn kọ ọ̀rẹ́ dáka ìyàn kọ ọ̀rẹ́ dábẹ̀ ìyàn kọ pé ni yóò padà dalẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho because àwọn lonímọ̀ àgbáyé àwọn larínúròde olùmọ̀ràn ọkàn àwọn lọlọ́gbọ́n ayé àwọn nìmọ́dòye so wọ́n ti sọ sáìdì ọ̀dọ̀ tiwọn Jabele ti sọ sáìdì ọ̀dọ̀ tiẹ̀ mo wí lẹ́ẹ̀kan mo ní kì í ṣe wípé mo wá dá ọ̀rọ̀ tí mo sọ lánàá padà sẹ́yìn because expectation àwọn èèyàn kan ni pé yóò tún wájà ni no mi wájà mo wá make clarification ni and ẹnikẹ́ni tó bá gbọ́ rí níbi tí mo ti solicit owó fún Yorùbá nation kó ń tọ̀ ń wọ́n jáde because paramọ́lẹ̀ lèmi Àkàndá mo kọ̀rọ̀ wọ̀ sí pọ̀ ntọ́ bá jẹ́ ti gbogbogbò ni mo dá sí ẹ̀ńtọ́ bá wá rí ibi tí mo ti sọ wípé ẹ máa wá dáwó fún Yorùbá nation ibi tí mo ti sọ
ẹ bá mi kọ́ọ̀tì ẹ̀ jáde ẹ fi fún gbogbo ayé. yàtọ̀ sí tá a bá rí eléyìí tó jẹ́ wípé ó jẹ mọ́ àkáǹtì kan ṣoṣo tí gbogbo wa ń lò tèmi náà dẹ̀ bá wọn tí mo dẹ̀ fẹnu sí. so tí wọ́n bá àkíyèsí mi nírú ẹ̀ tí mo bá dákẹ́ gẹ́gẹ́ báwọn èèyàn kan yìí sọ pé ẹja fojú fò ẹja máa lọ àwọn ọ̀ràn tí wọ́n wí pé ọgbọ̀nsẹ̀ òònùdí èèyàn mélòó lọ fẹ́ fẹ̀dí hàn àti wípé inú mi mọ̀mọ̀ ń wọ̀n mọ́nú ẹnikẹ́ni jẹ́ káwọn èèyàn mọ́nú rẹ ìdí tó gbé mi wá nìyẹn kì í ṣe láti wá wí àwíjàre tàbí láti wá dá ọ̀rọ̀ padà sẹ́yìn ẹ̀sùn tí wọ́n fi kàn mí òun ni wípé mo gbórúwó lórúkọ ìlú gangan pẹ̀lú account number mi yàtọ̀ sí ti gangan and again nípa accusation wípé mi ò pe ẹnìkan ní gangan irọ́ ńlá bàǹtàbàǹtà ni because ìkan nínú àwọn ọmọ gangan tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà òun náà ló kọ́kọ́ bá mi sọ̀rọ̀ òun náà sẹ́ndì picture àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ pé ká dìde ìrànlọ́wọ́ sáwọn èèyàn yìí mo dẹ̀ ní èmi ọmọ yẹn kankan ní gangan ó lóun máa sẹ́ndì nọ́mbà youth leader ìgangan sí mi ìfẹ́ dárúkọ ẹni ẹlẹ́ni kán má tó implicate ẹ̀ ó dẹ̀ sẹ́ndì nọ́mbà ẹni yẹn sí mi èmi pẹ̀lú ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ ok ọ̀nà wo la fẹ́ fi wọ́n wà nínú rògbòdìyẹn gbà yẹn wọ́n wà nínú ọ̀fọ̀ ọ̀nà wo la fi lè dìde ìrànlọ́wọ́ sáwọn èèyàn yìí òun náà ni wípé ká pariwo síta káwọn èèyàn assist wọn ǹjẹ́ láka nọ́mbà ó ní àká nọ́mbà ẹgbẹ́ wà ìyẹn ìgangan development advocate ọ̀dà fún mi láka nọ́mbà yẹn màá ṣètò lórí ẹ̀ lọ́jọ́ báyìí bí mo dẹ̀ ṣe ń kọ táìtù náà ni mo fàká nọ́mbà yẹn sísàlẹ̀ yàtọ̀ sí pé mo fi sísàlẹ̀ bí mo ṣe ṣètò tán náà ni mo tún fi ẹnu ka àká nọ́mbà yẹn ẹ má wàá gbàgbé ní ọjọ́ 19 oṣù kẹfà mo lọ sí Gàngàn èmi nìkan kọ́ ni mo lọ Omíyalé Táíwò Lédìké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlá jọ lọ sílùú Gàngàn nígbà tí wọ́n ṣe town hall meeting níbi tí mo ti sọ wípé ọ̀rẹ́ wa yìí tìpátìkúkù ló fi gbé microphone lẹ̀ now níbẹ̀ náà ẹ máa rí i pé mo ṣe fídíò gbogbo àwọn ilé tí wọ́n dáná sun pálàsì ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó padà sọ́dọ̀ kábíyèsí Asígàngán ká tó lọ fọ̀rọ̀ wá kábíyèsí lẹ́nu wò nígbà tí mo fẹ́ parí fídíò yẹn mo tún ka account number same account number mo tún kà síta so nípa wípé ọ̀rọ̀ Sunday Igboho gan kọ́ ló fàjà èmi àti ẹni àjọ sọ̀rọ̀ rí mi ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ òun lè ní tèmi toró lòun á máa wo prógráàmù mi èmi ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ rí n ò pé rí kò pè mí rí àjọ sọ̀rọ̀ rí kí wàá lájọ́ ń fà bó la sì jọ fa nǹkan so ẹ̀yin náà ti mọ̀ wípé kò sẹ́ni táfẹ́rú kan tí ò ní bọmọ jẹ́ àti pàápàá ẹlẹ́jọ́ ṣàdídùn wí kò sí ẹlẹ́jọ́ tí ó rojọ́ ẹ̀bí mọ́ra rẹ̀ láéláé ẹ fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ni ó roko sí so anybody tẹ́ bá bi léèrè ọ̀rọ̀ dídùn ti sáìdì ọ̀dọ̀ tiẹ̀ òun náà nìkan ni yóò sọ èmi àkàndọ̀ wá láti wá gba táìmù yín n ò wá láti wá yọ ẹ́ lẹ́nu n ò wá láti wá dà yín láàmú mo wá láti wá wẹra mi mọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn mí ni bó bá jẹ́sùn tí ó jẹ́ pé mo ṣe n ó wá láti wá tọrọ àforíjì ni ẹ mọ̀ pé kì í pẹ́ sí mi lẹ́nu tí n bá ṣẹ̀ n ó sọ pé mo tọrọ àforíjì kò ní so mí mọ́lẹ̀ ẹ̀ ní nà mí ẹ̀ ní dá mi dọ̀bálẹ̀ wọ́n pe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe wẹ́ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́lẹ̀ sọ kò wáyé rí n ò dẹ̀ solicite fún Yorùbá Nation rí pé ẹ bá dáwó tàbí kí n fàká nọ́mbà síta so ọwọ́ mi rèé o funfun nẹ́nẹ́ o Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi God bless you all jíjáde yín ò ní méwu dání ẹ ní wọlé pẹ̀lú ìbànújẹ́ ilé tẹ́ fílẹ̀ ọ̀nà tẹ́ fílẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ó dídẹrẹ́ kì í kú sóko wájẹ bẹ́ẹ̀ bá ń lọ gbóró kẹ́ ẹ bọ̀ gbóró bẹ́ẹ̀ bá ń lọ láyọ̀ kẹ́ ẹ bọ̀ láyọ̀ níjẹ́ báwọn and again àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bẹ́ẹ̀ bá ti ń jáde lónìí kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ bóde pàdé ẹ ní bọ́ sọ́wọ́ agbénipa o kọ̀lọ̀kọ̀lọ̀ ayé ò ní kó yín àṣà ayé èrèrè ayé ò ní gbé yín lọ́mọ lọ àánú Ọlọ́run alayò ní fi ń sílẹ̀ Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ èmi náà kọ́ bọ́lọ̀ ń bá ṣe dá mi ni a kì í ṣe bínú bọ́lọ̀ ń bá ṣe dáàyàn bínúbínú ẹ mọ́ bínú pẹ̀gànpẹ̀gàn mọ́ pẹ̀gàn onílára ẹ mọ́ ṣe lára yín so
Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi bọ́lọ̀ngàn bá sì ṣe dá mi ni bọ́lọ̀ngàn bá ṣe dá ni kò ṣe é bùdànù. God bless you all. Ẹ má gbàgbé ọ̀rọ̀ la wá sọ. Ẹ má gbàgbé láti like kẹ́ follow page mi yìí lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé láti subscribe sí àwọn YouTube channel mi Awíkonko TV Awíkonko TV Ẹwà Èdè Yorùbá TV Nkórìtà Kò Yé Mi Yorùbá Magic TV níbi tẹ́ ti ń wo Itú Bàbá Àta tí originator rẹ̀ jẹ́ olóògbé Gbénga Adébóyè and tí are fully dedicated to him èèyàn late Prince Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ fún wọn tán kọ́lọ̀ wọn dẹlẹ̀ fún èèyàn rẹ̀ ibẹ̀ lẹ́tì mọ̀ wo Itú Bàbá Àta series by series ni eré tí ò ní tán ni because nígbà tó lóògbé ń bẹ láyé àwọn fẹnu sọ ni wọn ò háàtì ẹ̀ èmi Àkàndá ọ̀rọ̀ ni mo wá háàtì Itú Bàbá Àta. To God be the glory. Tẹ́ bá ti débẹ̀ ẹ ro oríṣiríṣi wò ń bẹ̀. God bless you all. Àánú ní fi ń sílẹ̀. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan WhatsApp number mi ń bẹ̀ ń bẹ̀ o +234 904 851 9362 +234 904 851 9362. Bye. Gàrí o.